Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi ó tẹ àwọn afiniṣògùn owó 17. Àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi kéde àwọn afurasí 17 fún oríṣiríṣi ẹ̀sùn ní oṣù Ọ̀wàwà ọdún tí a wà yìí, tí 4 sì jẹ́ afurasí tí wọ́n ń fi ènìyàn ṣe ògùn owó àti ṣíṣe káràkátà ẹ̀yà ara ènìyàn. Nínú ìpàdé ìgbóhùnsáfẹ́fẹ́ kan ní olú-ìlú náà ní Abakaliki ní ọjọ́ Ẹtì, adarí àgbà ọlọ́pàá DSP Joshua Okundun sọ nípa àwọn tí wọ́n mú jẹ́ ọkùnrin 22 àti obìnrin 15 tí àwọn 22 ti ń fi ojú ba ilé ẹjọ́. Àwọn afurasí yìí jẹ́wọ́ wípé lótìtọ́ ni wọ́n dá ẹ̀ṣẹ̀ náà ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ti ń ta ẹ̀yà ara àwọn ènìyàn fún lílo ìtọ́jú àkàndá ènìyàn kan. Àwọn ẹ̀sùn tó kù náà jẹ́ ìjínigbé, ìpànìyàn, olè jíjà àti níní àwọn ohun ìjà lọ́wọ́. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi náà tún ṣe ìlérí láti gbógun ti àwọn ìwà ìbàjẹ́ wọ̀nyí láwùjọ àti láti mú ìlú náà rọrùn láti gbé fún àwọn ará ìlú Ebonyi. Adéníran Fèyíṣará lóníròyìn.